Ẹlẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, Titilope ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa lẹ́wà? Báwo nílé? Báwo lójú ọjọ́? Àwọn Yorùbá lọ́mọ bọ̀, wọ́n sọ wípé bá ṣe bí ẹrú, òun la bí ọmọ. Ẹrú dẹ̀ ni bàbá, àjòló jìn. Ẹ̀yin elédè Gẹ̀ẹ́sì. The meaning is that the same way we birth a slave is the same way we birth a child. And a slave has a house, just that the home is far. Kí wá ní ìtumọ̀ òwe yìí? Ìtumọ̀ ẹ̀ ni pé bá ṣe bí ẹrú, òun náà la bí ọmọ. Kò sí yàtọ̀ nínú àwọn méjèèjì. Àmọ́ ilé ló jìn, ẹrú ní bàbá. Ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lénìí, ẹ̀yin tẹ́ máa ń gba ọmọ sọ́dọ̀, bóyá ẹ pè wọ́n lọ́mọ ọ̀dọ̀ yín ni, bóyá ọmọ ẹ̀gbọ́n yín ni, bóyá ọmọ àbúrò yín ni, bóyá ẹbí ọkọ yín ni, àbẹ́bí ìyàwó yín, ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí. Mo wá fẹ́ kẹ́ gbọ́ dáadáa. Ṣé tí rí? Gbogbo wa la mọ capacity wa. Gbogbo wa la mọ ohun tí a lè ṣe àti ohun tá a lè ṣe. Gbogbo ènìyàn ló mọ̀ wípé at every point in time, àwọn ní capacity láti ṣe nǹkan báyìí àbí láti má ṣe. Mo wá fẹ́ bá yín wí ni. Tẹ́ bá ti mọ̀ wípé ọmọ tẹ́ fẹ́ gbà sọ́dọ̀ yẹn, ẹ lè mú gẹ́gẹ́ bí ọmọ, ẹ fi sílẹ̀ sọ́dọ̀ àwọn òbí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni a máa sọ wípé ṣèbó ń lọ school, ṣèbó ń jẹun gidi, igbá àwo. Ìfẹ́ òun ni gbogbo ọmọ fẹ́. Bá ṣe ń fún wọn ní ìtọ́jú tara, ká máa fún wọn nífẹ̀ẹ́ náà. Tẹ́ bá dẹ̀ ti mọ̀ wípé ẹ lè ṣe wọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣe àwọn ọmọ tí ẹ bí nínú yín, ẹ fi àwọn ọmọ yìí sílé àwọn òbí wọn. Bó jẹ́ gàrí ni kí wọ́n máa mú bẹ̀. Bó jẹ́ lẹ́lẹ̀ ni kí wọ́n máa sùn síbẹ̀. Ẹ má ṣe bí ẹni wípé ẹ ń ṣe wọ́n ní like you are doing them a favour. A gbà wípé favour lẹ ń ṣe fún wọn. Àmọ́ favour tẹ́ ń ṣe fún wọn yìí kò túmọ̀ sí wípé kẹ́ wá máa ṣe wọ́n bí ẹrú. Ẹ wá máa fi àwọn ọmọ tí yín, ẹ máa fi kẹ́ wọn. Ẹ ti gbàgbé wípé èèyàn ló bí àwọn náà. Tẹ́ bá ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sọ wípé ṣèbó ń lọ sí school, ṣé mo fi sí school, ṣé school tó fa àwọn ọmọ ẹ sí, òun náà lọmọ yìí ń lọ. Ọ̀rọ̀ mi ó máa dàbí ẹni pé ọ̀rọ̀ aṣiwèrè ni. Àmọ́ the truth is bitter. Òótọ́ ọ̀rọ̀ kò dẹ̀ lè sọ wípé ká má sọ òun. Kò dẹ̀ sí bọ́rọ̀ ṣe lè tóbi tó. A ò lè fi ọ̀bẹ gé. Ẹnu náà la máa fi sọ. Tó bá ti mọ̀ wípé o ò lè ṣe àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí o ṣe lè ṣe títí ẹ, fi wọ́n sílẹ̀, jẹ́ kó wà láyé ara wọn. Má fi wọ́n ṣe ẹrú. Má fi wọ́n tọ́ àwọn, má fi àwọn ọmọ tiẹ̀, má fi kẹ́ wọn. Ohun tí wọ́n fi ń kẹ́ ọmọ, ó wà ní Lagos Island. Toys ìyapa ní Primark. So má fi ọmọ lọ́mọ, má fi àwọn títí ẹ, má fi kẹ́ wọn. Eléyìí ni ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà yín. Ẹ̀rọ ẹlòmíì á gbọmọ sọ́dọ̀, á ṣe ọmọ yẹn bí ẹni wípé kò tiẹ̀ ń ṣe èèyàn rárá, á ṣe bí ẹranko. Ohun tí kò lè ṣe fún ọmọ títí ẹ̀, á máa ṣe fún ọmọ yẹn. Tẹ́ bá dẹ̀ wò wípé ọmọ tí ẹ gbà sọ́dọ̀, ó ti wá fẹ́ pin yín lẹ́mìí, wàhálà ti fẹ́ pọ̀. Wàhálà tí ẹ ti fẹ́ pọ̀ ju ti yín lọ. Ẹ mú lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀. Ẹ mú lọ síbi tí ẹ ti mú. Tẹ́ bá ti mọ̀ wípé ìwà tí ẹ ó yàtọ̀ sí tàwọn ọmọ yín, ẹ dẹ̀ lè cope mọ́. Èyí tí ẹ máa fi fìyà jẹ wọ́n, tẹ́ máa sọ wípé ẹ ń tọ́ wọn ni. Ìmọ̀ràn yìí òun ni mo á fẹ́ gbà wá. Àwa tá náà àwọn ọmọ kékeré lọ́dọ̀, tó ń ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́, ẹ jẹ́ ká ṣe wọ́n, ká tọ́jú wọn bí a ṣe ń tọ́jú àwọn ọmọ wa. Ẹlòmíì a máa sọ wípé ọmọ ọ̀dọ̀ òun ò lè jókòó sórí chair ní pálọ̀ pẹ̀lú òun. Ẹlòmíì á sọ wípé abọ́ ọ̀tọ̀ lọmọ ọ̀dọ̀ ló fi ń dáná. Ọmọ ọ̀dọ̀ yìí ló fi ń jẹun. Ọmọ ọ̀dọ̀ yìí kẹ̀dẹ̀rẹ̀ ẹ fi sídìí ìkòkò yín, ẹ ní kó dáná fún yín. Ẹ máa rọ́pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀, a máa tutọ́ sínú oúnjẹ fọ́gà nítorí bí ọ̀gá ṣe ń treat ẹ̀. A mọ̀ wípé àwọn ọmọ ọ̀dọ̀ míì, àwọn ọ̀gá wọn ń treat wọn dáadáa. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, ọ̀gá míì bó ṣe ń ṣe ọmọ ọ̀dọ̀ ẹ̀ kò dára rárá. Ẹ dẹ̀ fi àwọn ọmọ yín, ẹ fi wọ́n ti àwọn ọmọ ọ̀dọ̀ yìí. Ẹ ti gbàgbé wípé nǹkan tẹ́ bá ṣe fún wọn ló máa ṣe fún àwọn ọmọ yín padà. Ìmọ̀ràn kékeré ni wọ́n á fẹ́ gbà yín o. Òun náà ni wípé bá ṣe bí ẹrú,
òun la ṣe bí ọmọ. Tẹ́ bá ṣe lè tọ́ ọmọ ti ara yín, tẹ́ bá ṣe lè ṣe fún àwọn ọmọ ti ara yín, òun náà ní kẹ́ ṣe fún àwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ yín. Ọlọ́run yóò dẹ̀ ràn wá lọ́wọ́. Titilope ló ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé àti subscribe kò nira. Ẹ kọ click subscribe button, kẹ́ like, kẹ́ dẹ̀ comment sórí fídíò mi. Ó dìgbà, a ò ní pàdé ayọ̀.